wàhálà ń bọ̀ o, wàhálà ń bọ̀, àfi kán tètè paná wàhálà ọ̀hún nítorí pé ọ̀rọ̀ tí ọkùnrin òjíṣẹ́ Ọlọ́run táwọn èèyàn fẹ́ràn dáadáa tó tún gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára ìyẹn Oba Solomon sọ nípa ọba orin Saidi Osupa ti fẹ́ dá wàhálà sílẹ̀ lágboolé orin báyìí o. Ẹ jẹ́ ká rán wa létí. Ní ọdún tó kọjá ni ọkùnrin olólùfẹ́ Saidi Osupa kan torúkọ rẹ̀ jẹ́ Taofik Olak gbé fídíò ibi tí Oba Solomon ti sọ pé Saidi Osupa ni ọba orin, tí ọkùnrin náà sì ṣàlàyé pé gbogbo orin tí Osupa ń kọ ló tayọ àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Ó ní tẹ́ bá ń wo orin ọlọ́gbọ́n, tẹ́ ń wá orin tí yóò sì yàn láǹfààní, tí yóò jẹ́ kí èèyàn kẹ́kọ̀ọ́, ọ̀dọ̀ Saidi Osupa ní kẹ́ ẹ lọ. Bí Oba Solomon ṣe ń sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ló ń fi àwọn orin Saidi Osupa sí i, tó ń fi yí gbogbo ayé pé òun mọ̀ nǹkan tó ń sọ o, pé olórin àtàtà, olórin ọlọ́gbọ́n ni Saidi Osupa. Ó ní òun gbé òṣùbà ńlá fún ọkùnrin náà àti pé kò sí ọba orin kankan níbì kan tó ju Saidi Osupa lọ. Ó ní olúfimọ́ gangan, òun gangan ni ọba orin nítorí pé àwọn orin rẹ̀, orin tó kọ́ni lọ́gbọ́n, orin tó kọ́ni nímọ̀, orin tí èèyàn nílò láti fi ilé ayé gbé ni. Ó ní lóòótọ́ òun kò kórìíra Wasiu Ayinde ìyẹn ló ayé fújì, bẹ́ẹ̀ lòun kò kórìíra Alhaji Wasiu Alabi Pasuma, ṣùgbọ́n ní tòun Saidi Osupa ni ọba orin. Ọdún tó kọjá ni Olak gbé ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára kí Ọlọ́run kó bá wa foríjì ọkùnrin náà kó tẹ sáfẹ́fẹ́ rẹ̀. Ṣùgbọ́n náà ló wá mọ bí àwọn èèyàn ṣe wú ọ̀rọ̀ ọ̀hún jáde ní ọdún tá a ṣẹ̀ṣẹ̀ parí yìí. Ọlọ́run ló mọ bó ṣe wú jáde báyìí ní fídíò náà ń lọ lọ́tùn ló ń lọ lósì, táwọn èèyàn sì ń sọ yìí pé kò sí irọ́ nínú nǹkan tí Oba Solomon sọ. Pàápàá àwọn olólùfẹ́ Saidi Osupa wọ́n láwọn gbà pé bó ṣe sọ gan lórí pé Osupa gangan ni ọba orin. Fídíò yìí ló ń lọ káàkiri tí ọkùnrin ìṣeré tíátà Yorùbá kan tí wọ́n ń pè ní lẹ́gẹ́ tó náà fi jáde síta tó sì sọ̀kọ̀rọ̀ sí Oba Solomon. Ó ní níbo ni Saidi Osupa ti jẹ́ ọba orin níbi tí olú ayé àwọn onífújì wà. Ó ní ní tòun kò sí òótọ́ ọ̀rọ̀ nínú nǹkan tí Oba Solomon sọ nítorí pé Wasiu Ayinde òun gan ni olú ayé fújì, pé kí ọkùnrin náà kó gbẹnu ẹ̀ dákẹ́, kó yẹ sọ ohun tí kò mọ̀ nítorí pé ní tòun Saidi Osupa kì í ṣe ọba orin kankan rárá. Ọ̀rọ̀ tí lẹ́gẹ́ sọ yìí kò tí ì kúrò ní rárá tí ọkùnrin apanilẹ́rìn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní àáfàá súnà náà fi jáde. Òun náà bá tún jùkú ọ̀rọ̀ lu, òun náà sọ̀kù ọ̀rọ̀ lu lẹ́gẹ́. Ó ní lẹ́gẹ́ kò mọ nǹkan tó ń sọ, pé Saidi Osupa gangan lọ́ba orin. Ó ní kí n lọ gbogbo orin tí ọkùnrin náà ti kọ sẹ́yìn yóò mọ̀ pé Osupa gangan òun lọ́ba orin, àti pé níṣojú ayé ẹni tó dá fújì sílẹ̀ olóògbé Dr. Sikiru Ayinde Barrister pé òun gan ló fún Saidi Osupa ní ọba orin, tó yìí sọ wípé olú ayé fújì ni Wasiu Ayinde ṣe. Pé ọ̀rọ̀ tí lẹ́gẹ́ sọ yìí ọ̀rọ̀ ponu ló sọ nítorí pé Saidi Osupa ni ọba orin ṣùgbọ́n ayé sì fọwọ́ sí i. Bẹ́ẹ̀ ni ọkùnrin apanilẹ́rìn kan tó wà nínú Ìbàdàn tí wọ́n pè ní Aládò náà tún jùkú ọ̀rọ̀ sí lẹ́gẹ́. Lòun náà bá tún fà lẹ̀ ya, ó sọ̀rọ̀ burúkú sí lẹ́gẹ́. Ó ní kó má sọ̀rú ẹ̀ mọ́ láyé nítorí pé ọba orin ni Saidi Osupa, pé orin ọkùnrin náà a máa kọ́ni lọ́gbọ́n. Orin tó máa ń jẹ́ kí èèyàn rí ní ayé lò, orin tó pé tí èèyàn bá gbọ́, tí èèyàn bá ní ṣòro, tó bá gbọ́ orin náà yóò tán ṣòro ẹ̀, pé Saidi Osupa yóò ṣàlàyé bí ṣòro ẹni náà ṣe rí, yóò sì bá a fi ojútùú sí i, yóò wá ojútùú sí ṣòro náà, pé kí lẹ́gẹ́ panu ẹ̀ mọ́ nítorí pé Saidi Osupa òun gangan lọ́ba orin. Ọ̀rọ̀ yìí ti wá di nǹkan tó ń fa wàhálà ńlá lágboolé fújì báyìí o. Báwọn olólùfẹ́ Wasiu Ayinde ṣe ń sọ yìí pé ọ̀rọ̀ tí Oba Solomon sọ yìí kò rí bẹ́ẹ̀ rárá, pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, pé olú ayé fújì òun gangan ló lórin. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ King Saidi Osupa náà sọ yìí pé ní tí Oba Solomon sọ ọ̀rọ̀ ńlá ni. Wọ́n ní Saidi Osupa òun gangan ni olúfimọ́, kóun gangan ni ọba orin, pé ọkùnrin náà òun ni alágbẹ̀dẹ orin. Tó Ọlọ́run yóò ṣàánú fún wa, wàhálà kò ní ṣẹlẹ̀ lágboolé fújì o, ire kàbìtì. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.